Yoruba nation is our aims and objectives. No governors can distract our attention. Either Oyetola or Tinubu or any political leaders cannot distract our attention. Yoruba nation is our aims and objectives. Nobody, I say it again, nobody can distract our attentions. Nobody. Be you governor, be you senators, even be you president. Because we have freedom of speech, we have freedom of expression. We are free to decide for ourselves. No one can decide something wrong for us. Nobody can decide something wrong for us. We are free. We have liberty for our own life. Each individual has liberty for his own life. Each individual has liberty for his own life. Báwo la ṣe máa wá lajú wa kalẹ̀ tí àwọn kan wá máa decide wrong something fún wa, tí wọ́n máa lead wa, tí wọ́n láwọn lead wa, tí wọ́n máa lead wa astray, tí wọ́n máa lead wa astray. So èmi kàn fẹ́ lo àkókò yìí. We are in the holy month now. Gbogbo nta bá fẹ́ máa ṣe nínú holy month ó gbọ́dọ̀ máa jẹ́ nǹkan mímọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nínú nǹkan mímọ́ òun náà ni ká sọ ohun tó dáa nípa ìlú ẹni, ká sọ ohun tó dáa nípa orílẹ̀-èdè ẹni, ká sì fẹ́ ohun tó dáa fúnra wa nípa orílẹ̀-èdè wa. Ká sọ ohun tó dáa nípa orílẹ̀-èdè kọ̀ọ̀sẹ̀ tó máa wá fèmí àbá Jumayi Kudirat Lawal Kisafa Jumayi Kudirat kọ̀ọ̀sẹ̀ tó bá kú lóun fẹ́ wá mú èmi irú ẹni bẹ́ẹ̀ fẹ́ ṣe kí ni ó fẹ́ parẹ́ ni. Wallahi al-Qur'an ó fẹ́ parẹ́ ni, kò fẹ́ kán gbọ́ òun mọ́ ni. Kódà kó jẹ́ gọ́fúnà kó jẹ́ sẹ́nitọ̀ kò fẹ́ kán gbọ́ òun mọ́ ni pé àwọn ò ní sọ̀rọ̀ mọ́ ọ̀n tí ọ̀dà lórílẹ̀‐èdè bá tó dáa láàtọ́ ní sọ̀rọ̀ mọ́. Tí ọ̀dà àwa kì í ṣe àáfà alájẹbánu, àwọn àáfà oníranù, àwọn àáfà oníjẹkújẹ tó jẹ́ pé tí wọ́n bá ń jẹ tó bá ti ń fún wọn ló tán fún wọn tán sponsor wọn tán gbówó kalẹ̀ fún wọn lórí àwọn program tàbáwọn kankan tí wọ́n ṣe, wọ́n á máa sọ̀tàn kìtàn, wọ́n á máa sọ̀sọ́kúsọ. Kò sẹ́ni tó lè fi ìtànkìtàn distract attention títí wa. Ọba àmọ́ sọ ìtànkìtàn kọ́ ọ máa sọ̀rọ̀ ìtàn rádaràdá. Èèyàn ọba àmọ́ sọ̀tàn látòrí kòdì, ìyẹn ò distract attention títí wa. Ìsáànà tọkọ ṣẹ̀fíù fọlátù jíbù tí ẹ̀gọ́ bá ń sọ̀rọ̀ ni mo fi ń sọ fún gbogbo àwọn èèyàn wa tí wọ́n jẹ́ Yorùbá agitators. We don't need to answer all the questions. We don't need to answer all the questions. Gbogbo táwọn èèyàn bá ń sọ náà kọ́lá nídìí àti máa dáhùn ìbéèrè wọn o. Tá a bá la fẹ́ máa dáhùn eléyìí sọ̀rọ̀ ẹja fún lésì, eléyìí sọ̀rọ̀ ẹja fún lésì. Wọ́n á gbé wa kúrò lójú ọ̀nà tá a wà. A ní láti fún àwọn èèyàn lésì, kí ṣe gbogbo èèyàn láti láti àwọn tó bá yẹ ká fún lésì á fún wọn lésì. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ajá tí bá ń gbó la máa sọ̀kò mọ́. Tá a bá la fẹ́ máa sọ̀kò fún gbogbo ajá tó ń gbó, ó túmọ̀ sí pé ibi tá à ń lọ àní ráyè lọ mọ́. So reason nìyẹn tá a fi ní láti ṣe ni a ní láti máa wave àwọn unnecessary message tá a bá ń gbọ́ létí wa, tá a bá ń sọ fún wa, tá a bá àwọn gan rí. Màá wo message mi wá, màá wo orí social media nígbà mi báyìí, màá rí tẹ́lómi ọkàn máa sọ̀rọ̀, màá rí pé eléyìí kì í sọ̀rọ̀ ní sọ ń gbó ni. Màá wo pé eléyìí ó ń gbó ni kì í sọ̀rọ̀ ní sọ, màá kàn stroke ń bẹ̀. Ìyẹn ò ní kí n jáde fún un. Tó bá jẹ́ pé gbogbo táwọn èèyàn sọ mo fẹ́ mo jáde fún ojoojúmọ́ lẹ́ẹ̀ máa rí ibi tí màá máa sọ̀rọ̀ lórí social media. Torí àwọn tí ń gbó pọ̀ lórí social media, àwọn tí ń gbó pọ̀ kódà tó fi mọ́ olórí ẹ̀sìn, tó fi mọ́ inú àwọn tá a wò pé olórí ẹ̀sìn ni. I don't need to mention. So oníkálukú náà mọ àwọn tí ń gbó. Àwọn tí ń gbó pọ̀ tá a bá ní gbogbo ajá tí ń gbó láàmú fún lésì, àwa náà ó dájà ó á dára wọn o.
mo fẹ́ lè sọ gbogbo àwọn ọmọ ya gbogbo all the Yorùbá agitators mo ń rọ̀ yín ẹ má jẹ́ àájá pé gbogbo ajá tí bá ń gbó láàmú fún lẹ́sì ó ń bẹ́nu àwọn ajá tí ń gbó tán padà bọ̀ wàláhì hàn padà bọ̀ tán padà wá kíw torí pé n tá ń sọ yìí ọ̀rọ̀ ọjọ́ iwájú ni kì í sọ̀rọ̀ ọ̀sìn ọ̀rọ̀ ọjọ́ bí mo ṣe jọ́ ọmọ kékeré yìí kéèyàn lọ́jọ́ orí kó nímọ̀ jù mí lọ ó ń bẹ́nu àwọn ajá tí ń gbó tán nímọ̀ jù mí lọ èmi ó ń bẹ́nu ajá tí ń gbó tán nímọ̀ jù mí lọ tán dàgbà jù mí lọ tán ní experience jù mí lọ ṣùgbọ́n gbogbo yẹn subhanallah èèyàn lè kéré ńgbà mi tó yẹ pé nítorí wọn máa fún orí ọ máa ju ẹni tá a rò pé ó nímọ̀ ó dàgbà ó ní experience ayé ní fojú bẹ́ẹ̀ wo ẹni yẹn o àwa lè kéré lọ́jọ́ orí kákéré ní gbogbo nǹkan kákéré nínú ọmọ kákéré ṣòwò àmọ́ tí tòmínà lè ní mi lákọ̀ọ́lé láwọn kó jẹ́ pé nítorí òun fún àwa rí kó ju tí a ṣe bí àwọn yẹn rí lọ olódò ọtí mẹ́mẹ́ nìyẹn èlò lábẹ́ ẹni tí ọba dáa èmi kì í tò lábẹ́ ẹni tí ọba dáa bọ́lá ń ṣe dá èmi láti rẹ̀ tí nǹkan ọba dáa ọlọ́run ní fún mi ní ọlọ́run tí ẹ̀ ní jẹ́ kí n rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ débẹ̀ ṣùgbọ́n ntọ́ bá dáa tí yóò ṣe gbogbo èèyàn láǹfààní mi ń regret láyé mi eléyìí náà tí mo sì wà lórí rẹ̀ wàláhì mi ní regret mo fẹ́ kí ó jẹ́ kó dá gbogbo àwa all the Yorùbá nation agitators mo fẹ́ kó dá wa lójú pé kò sí tó lè wà tí ò ní challenges o mo fẹ́ kí ó yé gbogbo wa kò sí tó lè wà tí ò ní challenges o tẹ́ ẹ bá sì gbé nǹkan kankan tó dání dandan ni kódà téèyàn ọba rí ẹ gbọ́dọ̀ ṣàdúrà rẹ̀ pé Ọlọ́run jẹ́ kárí alátakò torí pé àtakò téèyàn bá ń rí yẹn lórí tó bá dá yẹn oní ọmọ léèyàn léré téèyàn ó fi máa ṣàtúnṣe tó dá yẹn tó fi máa dá sí àtakò gbọ́dọ̀ wà lórí nǹkan tó bá dá o téèyàn bá gbé dání tí ọba dá ni ò ní ṣàtakò lórí rẹ̀ o so ẹ wá má jẹ́ ká rí gbogbo àwọn tàbára àwọn ajá kan tí ń gbó tàbára àwọn kan tí wọ́n ń sọ nǹkan kan against ẹ má jẹ́ ọjọ́ pé gbogbo wọn náà láàmú fèsì fún ẹ jẹ́ káwọn ó fèsì ibi ta lópin ìgbà tọ́lọ́run ti jẹ́ ká mọ̀nà ká sì mọ̀ pé n tí ń ṣẹlẹ̀ yìí ò da táwọn ọ̀bá di pé n tí ń ṣẹlẹ̀ kò da táwọn ọ̀bá mọ̀ pé yà ń jẹ mẹ̀kúnnù táwọn ọ̀bá mọ̀ pé orí ń ta mẹ̀kúnnù táwọn ọ̀bá mọ̀ pé wọ́n ń kidnap àwọn èèyàn wa táwọn ọ̀bá mọ̀ pé àwọn bandits ń disturb wa táwọn ọ̀bá mọ̀ pé terrorists ń dà wá láàmú táwọn ọ̀bá mọ̀ pé màálù ń jẹko wa táwọn ọ̀bá mọ̀ pé gbogbo àgbẹ̀ ò lè dáko mọ́ tí ò sí látúnṣe kan tán fẹ́ ṣe sí tán sì rí wáàsí kankan tán ṣe lé lórí tán sì rí mọ̀ràn kankan tán gbàjọba lé lórí tó wá jẹ́ pé àwọn tí wọ́n dìde pé nǹkan yóò da n tó lè jí àtúnṣe òun náà ní kóníkálukú ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ ewu lọ́kàn pẹ̀lú pé ta ni ó ṣe president ta ni ó sàrẹ́ ẹni ọba wọn náà ló lè kọ̀ọ̀sẹ́ tọ́lọ́hún lè fi sàrẹ́. Let us call a spade ẹ jẹ́ àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ náà á lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàbọ̀ fàdìyẹ à ń bèrè ewo làbúrò ọmọ wa ta ni ó sàrẹ́ ta ni ó ṣe kínní ta ni ó sàwó ta ni we have professors we have doctors we have a ní àwọn tí wọ́n mòye a ní àwọn elite àwọn ọ̀jọ̀gbọ́n torí wọ́n pé lórílẹ̀‐èdè yìí a ní wọn bá a ṣe ní wọn nòwe a ní wọn nù kéwú tọpọlọ wọn sì ṣe é lò nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation tó bá dúró tán ṣébi tá a ti fẹ́ gba Yorùbá nation náà láti máa gbọ́ wá pé ẹ̀yìn tẹ́ ẹ̀ tí ì gbà á lẹ̀ ẹ̀ tí ì ṣe bẹ́ẹ̀ tí ń rẹ̀ kọ́ lẹ̀ dẹ̀dẹ̀rìn ǹtẹ́ ẹ̀ tí ì gbà á lẹ̀ ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ freedom odidi struggle kan ní tó dá dúró nígbà tá ẹ bá gba freedom tán lẹ́yìn wà tó máa bó o la ṣe fẹ́ lo freedom yìí ẹ fẹ́ gba freedom ẹ tó wá ní ká máa sáré pé ká máa plan ta ni ó sàrẹ́ lẹ̀ ta ni ó ṣe ẹ mọ̀ pé ẹ fẹ́ máa create problems wa lọ́rùn nìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan nípa struggle ẹ̀ dá nǹkan kan nípa tẹ́ ẹ̀ bá fẹ́ gba freedom kí ni àwọn nǹkan kan kọ́kọ́ máa ṣáájú nínú àwọn nǹkan ló kọ́ máa ṣáájú nípa freedom òun náà làkọ́kọ́ nǹkan tí kọ́kọ́ ń ṣẹlẹ̀ yìí after téèyàn bá gba freedom tán we will now come together what next n tó bá máa jẹ́ tó bá máa tẹ̀lé gbogbo oníkàlùkù máa foríkorí tó jí àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n decide wọ́n fẹ́ gba freedom lọ́wọ́ àwọn jàgàbá àwọn kabas tí wọ́n ń fi agbára wọn ní ìgbésí ayé wa lára ṣẹ́ẹ̀ṣe bọ́ rọrùn ni kì í sọ̀rọ̀ ogun kò rọrùn kéèyàn tó sọ pé òun fẹ́ gba freedom kò rọrùn
ṣùgbọ́n a mọ̀ pé ọlọ́run ọba ní máa fi rọ̀yàn lọ́rùn yóò sì fi lè rọ̀ wá lọ́rùn tó pé gbogbo orílẹ̀-èdè tó gba freedom lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn ẹ béèrè ní tójú wọn rí ká tó rí gbà ọjọ́ kan náà ni wọ́n bẹ̀rẹ̀ táwa náà bá bẹ̀rẹ̀ títí wa báyìí a máàkì rẹ̀ nìyẹn tá a bá bẹ̀rẹ̀ struggle freedom of Yorùbá nation freedom Yorùbá nation sovereignty tá a bá bẹ̀rẹ̀ rẹ̀ báyìí òun náà ti bẹ̀rẹ̀ nìyẹn